tó ẹ̀yin olólùfẹ́ wa tó ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kú dédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tẹ́ ẹ bá bá yín ẹ káàbọ̀ sórí ìkànnì wa ní abala bí tá a ti ń gba àwọn wòlíì láàyè lórí ètò lónìí bàbá wa tá a tún gbà lálejò ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni ọmọ owó ni ẹ máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ lónìí ẹ dákun ẹ bá ń farabalẹ̀ àṣé nǹkan kan náà ńlá sọnù tó fi jẹ́ ọkọ̀rọ̀ wa dà báyìí lórílẹ̀‐èdè nàìjíríà títí tó fi wọ orílẹ̀‐èdè yorùbá tó fi di pé ó ń bọ́ síhòrò. bàbá yìí wá sọ àwọn àsọtẹ́lẹ̀ ńláńlá kàbìtìkàbìtì kan pé yóò sì ṣẹlẹ̀ o ká máa múra lẹ̀ wọ́n ní ká máa gbàdúrà fún nìkan wípé ó ṣeé ṣe o mínísítà kan yóò kú láìpẹ́ yìí tó lulẹ̀ gbé ẹni tó sì ló kọ ni tàwa ni. wọ́n ní nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìwọ̀n a máa ṣe láyìnì stéètì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn kan. ẹ wò ó mo mà sì rí ọba kan tí wọ́n gbadé lórí ẹ̀ àtìlẹ̀kẹ̀ ta ni bàbá yìí sọ. kí ló máa ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers tí bàbá yìí sì sọ̀rọ̀ tó ní tó ẹ gbọ́ ẹ kọrúkọ òun síbẹ̀ gbogbo ẹ bá pàdé nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. ẹ bá ń farabalẹ̀ wò ó bẹ́ẹ̀ bá ṣe ń wò ẹ wà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wọn bẹ́ẹ̀ ọ̀yá ẹ máa pè é Prophet Solomon Tèmítọ́pẹ́ Prophet Tèmítọ́pẹ́ Solomon ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ lórí àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ ohun tẹ́ ẹ fẹ́ kó lódùmarè ó ṣe kí ló ń pọ̀n yín lójú ẹ má jẹ́ ń tàn yín urgent prayer àdúrà tó le tó gbọ́dọ̀ gbóná rìtìrìtì ni ẹ bá mi pín ètò yìí fún àwọn tó fi kó wọ ìgboro ayé lọ pé yóò kú wọn ní kò sóògùn ẹ wò ó wọn tó wá sọ nǹkan kan nípa Bọ́lá Ahmed Tinubu olórí orílẹ̀-èdè Nàìjíríà wọn lẹ́nìkan máa ní ṣóòkì táwa ni ọ̀yá ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ lọ tààrà sọ́dọ̀ bàbá Prophet Tèmítọ́pẹ́ Solomon ẹ rí i pé ẹ ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n máa dá yín lóhùn bí wọ́n bá wọn bá gbé ẹ send text message ẹ send sí wọn lórí WhatsApp ẹ má flash wọn ẹ fọ̀rọ̀ lọ wọn ẹ fọ̀rọ̀ lọ lọ́rùn wọn ó dá mi lójú pé kò ní já yín kulẹ̀ ó yá. bàbá ẹ kú dédé àsìkò yìí. Yes sir, olúwa wà pẹ̀lú yín mo kí gbogbo àwọn èèyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ìlérí Ọlọ́run yóò wá sí ìmúṣẹ lórí ayé wọn. Ogun òkùnkùn ogun Sátánì kò ní borí wọn lórúkọ Jésù. bàbá lónìí ohun tá a fẹ́ béèrè tá a sì ń wádìí ẹ̀ gangan rèé o wọ́n ní tí ọba nídìí obìnrin kì í jẹ́ kó lóyún lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé tí gbogbo ẹ̀ wá di onígbòmù tẹ́kù ọ̀fẹ́ pé bí eku tí ẹyẹ ọ̀fẹ́ pé bí ẹyẹ àmọ́ pàápàá jùlọ ní Nàìjíríà ẹ dákun bàbá gẹ́gẹ́ bí àgbà wòlíì tẹ́ ẹ ti rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè kí lẹ rò ó lè fà á àti ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro yìí gbogbo ẹ̀ láfẹ́kẹ́ púpọ̀ ohun tó fà á tí ó fi dàbí pé omi odò Nàìjíríà tó ń tòrò tẹ́lẹ̀ ó tún dàrú sí àti ọ̀nà àbáyọ sí. Béèrè ńlá lẹ béèrè ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run máa sọ ọkàn Ọlọ́run lé lórí máa jẹ́ káwọn ènìyàn kó mọ ohun tó sọnù àti ohun tí a nílò pàápàá jùlọ ní orílẹ̀-èdè yìí àti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kò sí ohun tó sọnù ju pé ìṣòro wa lórílẹ̀-èdè yìí ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé òtítọ́ ti sọnù kò sí òtítọ́ tí ò bá dẹ̀ ti sí òtítọ́ ìgbèkùn yóò wà torí Bíbélì fi yé wa John 8:32 ó ní ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira ó túmọ̀ sí wípé òtítọ́ ló máa ń ṣiṣẹ́ òmìnira ohun tó bá ti lòdì sí òtítọ́ ìdè ló máa ń mú wá ìgbèkùn ló máa ń mú wá wàhálà ló máa ń mú wá làásìgbò ló máa ń mú wá ìdí nìyẹn tí eku ò fi gbé bí eku tẹ́yẹ ò fi ké bí ẹyẹ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé láàrin àwọn wòlíì òtítọ́ ti sọnù ìbọn la gbọ́ wòlíì kan tí ó pọmọ ọjọ́ tí ó sọ tí kinní yẹn lọ káàkiri
kò sóòtítọ́ ni nígbà tí òtítọ́ bá wà báwo wòlíì ò sì pọmọ ọjọ́ jẹ. So ẹ rí wípé òtítọ́ ti lọ. Ẹ wo House of Assembly kò sóòtítọ́ ń bẹ. Ẹ wo Àpábíò yẹn ṣáà ń ṣe bó ṣe wù ń bẹ. Kò sóòtítọ́. Làtàṣà náà gbogbo ẹ rí wípé gbogbo nǹkan ti polúkúmuṣu. Wàhálà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní House of Assembly yẹn wọ́n ì tí ì rí nǹkan kan. Ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹmọ̀ wá ní pé nǹkan ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò, wàhálà ṣẹ̀ṣẹ̀ ń rú gbogbo ni. Bẹ́ẹ̀ ni nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì máa fọ́jú. And then Àpábíò yẹn bó ṣe wà yẹn gbogbo tó sì ṣẹlẹ̀ pé Làtàṣà alẹ́ kìnìkan gbogbo ẹ̀bẹ̀ yẹn ó sì máa láwọn ìdojúkọ dáadáa torí béèyàn bá ti já Ọlọ́run kulẹ̀ Ọlọ́run máa mọ̀ọ́mọ̀ fàyè gba àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ò bá dé tètè múra. Ọlọ́run tó yan Sọ́ọ̀lù náà ló kọ pé wọ́n sọ fún Samuel pé Samuel mo ti kọ eléyìí mi ò ní nǹkan kan bá a ṣe mọ́. So kò sọ pé torí ó ti wà bẹ́ẹ̀ pé gbogbo wọn kọrin ìkì lónìí gbogbo wọn sọpọ́tì ẹ̀ pé ẹni tó fẹjọ́ sùn òun náà ló ṣe alága nígbà tí wọ́n fẹjọ́ sùn òun náà ló gbé kinní jáde pé nígbà tó ti ní case ṣe ohun tó tọ́ ni pé kó tiẹ̀ kọ́kọ́ excuse ara ẹ̀ ná kó kọ́kọ́ excuse ara ẹ̀ but torí pé orílẹ̀-èdè wa ìpìlẹ̀ òtítọ́ kọ́ la dúró lé kò sí òtítọ́ sáwọn tó débẹ̀ náà sí òtítọ́ ganan fi débẹ̀ ṣé ìbò tá a dì ló gbé wọn débẹ̀ ṣé bú àwọn èèyàn ló gbé wọn débẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti jẹ́ kí wàhálà wà lórílẹ̀-èdè so tí a bá padà sí òtítọ́ ẹ rí wípé wàhálà yóò sì máa ṣẹlẹ̀ so House of Rep yẹn House of Assembly oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ló sì máa ṣẹlẹ̀ ẹ wo Rivers State ẹ wo wípéyìn impeach yẹ torí wípé òtítọ́ ti lọ ẹni tó wà l'Ábùjá fẹ́ máa control ní river so ẹ rí wípé wàhálà gidi ni so ohun tó ń ṣẹlẹ̀ lóde ayé nìyẹn John 4:24 àwọn tí ò bá sí Ọlọ́run wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni ẹ̀mí wọ́n dẹ̀ gbọ́dọ̀ sìn nínú òtítọ́ sọ́lọ́run làwọn sìn sọ́lọ́run ni wòlíì sìn báyìí ṣé wòlíì tó ń fọ́mọ ọ̀jọ́ lóyún tó kàn ń lá wọn bó ṣe wù tó ń fọ́mọ ọ̀jọ́ lóyún ṣé Ọlọ́run ló dẹ̀ ń sìn ṣé òtítọ́ nìyẹn ẹ rí àwọn nǹkan tó mú ogun dé nìyẹn tí èèyàn bá dẹ̀ ti ṣe ohun tí ò yẹ kó ṣe yóò rí ohun tí ò yẹ kó rí so àwọn ohun tó ṣẹlẹ̀ nìyẹn ẹ wo ọ̀rọ̀ ìgbéyàwó gan kò sótítọ́ òtítọ́ ti sọnù àwọn nǹkan tó fà á nìyẹn so ó dìgbà tá a bá padà sórí òtítọ́ ó ṣá 4:1 tá a bá padà sórí òtítọ́ tá a wá òtítọ́ rí Joshua 24:14 ó sọ ó ní ẹ bẹ̀rù Olúwa ká sì sìn nínú òtítọ́ Joshua 24:14 so àwọn èèyàn gbọ́dọ̀ padà sí ìbẹ̀rù Ọlọ́run wòlíì gbọ́dọ̀ padà sí ìbẹ̀rù Ọlọ́run àwọn olóṣèlú gbọ́dọ̀ padà sí ìbẹ̀rù Ọlọ́run àwọn ọlọ́jà gbọ́dọ̀ padà sí ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin gan tẹ́ ń gbọ́ mi ẹ gbọ́dọ̀ padà sí ìbẹ̀rù Ọlọ́run gbogbo wa gbọ́dọ̀ padà sí ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Olúwa ní wàá jẹ́ ká wá rìn nínú òtítọ́ ẹ mọ̀ pé bàtí a bá ti bẹ̀rù Ọlọ́run tá a páyà Ọlọ́run á ṣe ohun tó Ọlọ́run fẹ́ àní máa ṣe ohun tó lòdì àní máa gbógun ti ọmọlàkejì wa àní máa wá ṣubú ọmọlàkejì wa so á wá òtítọ́ yẹn rí òtítọ́ dẹ̀ ló máa ń fún ni láyọ̀ 1 Corinthians 13:6 òtítọ́ ló máa mú ayọ̀ wá òtítọ́ ló máa mú káwọn èèyàn kọ́kọ́ yọ̀ nítorí pé ohun gbogbo yóò wà ní àlàáfíà so ìgbà tó ti tọ́ lọ tí irọ́ wọlé ló di wípé kò sálàáfíà mọ́ lórílẹ̀-èdè ìgbà tó bá máa campaign fún wa wọ́n á sọ fún wa wípé àwọn ò ṣe báyìí nígbà tí wọ́n bá débẹ̀ àjàgà ńlá náà dìrú ọmọ orílẹ̀-èdè oríṣi nǹkan míì ni wọ́n máa ṣe so ohun tó wà ń bẹ nìyẹn so bàbá Tinubu dẹ̀ nìkan múra torí bẹ́ẹ̀ ni kán múra gidigidi nítorí ìrìn àjò tó sì wà níwájú wọn ìrìn àjò tó ní agbára ni òkè ńlá kan sì wà níwájú wọn so Ọlọ́run nìkan ló sì lè mú wọn làjá èyí bẹ́ẹ̀ ni Ọlọ́run ló lè mú wọn làjá tí wọ́n fi máa rí gùn so ọ̀dọ́ náà Olúwa sọ fún mi pé òun ò fún wọn ní ìṣẹ́gun ṣùgbọ́n káwọn múra ká ṣe ohun táráàlú fẹ́ kó dùn aráàlú nínú ká jẹ́ kí nǹkan kó gbogbo nǹkan tó gbówó lórí kó lọlẹ̀
mo dẹ̀ fẹ́ sọ eléyìí àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè. Olúwa ti sọ fún mi láti bí oṣù tó kọjá, mo ti ń tẹnu mọ́. Olúwa ní nǹkan ó bẹ̀rẹ̀ sí ní wálẹ̀, ṣùgbọ́n mo kàn ránṣẹ́ sí bàbá Tinubu wípé kí wọ́n túbọ̀ kíyèsára, kí Ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ kọ́ kíyèsára. Àwọn lọ́balọ́ba wa náà wọ́n gbọ́dọ̀ gbé òtítọ́ dání kí wọ́n má bàa dẹni ẹ̀sín àti ẹni ẹlẹ́yà. Torí ẹlòmíì ó wà lórí ipò báyìí, tíjọba mi bá dé wọ́n á yọ o. Bẹ́ẹ̀ ni. Nínú àwọn ọba. Bẹ́ẹ̀ ni. Wọ́n yọ tí ọba ti jọba tó dá. Wọ́n á yọ. So àwọn ọba tó dẹ̀ gbàbọ̀dè tó ń ṣe ohun tí ó tọ́, àṣírí wọn máa tú. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ọdún ìbá fi máa dá sí méjì, a máa gbọ́ àwọn àṣírí àbàmì. Àwọn àṣírí àbàmì. Nípa àwọn ọba. Bẹ́ẹ̀ ni. Ká máa wá wò pé sórílẹ̀-èdè náà bẹ́ẹ̀ la dẹ̀ wà. Àwọn àti nípa àwọn olóṣèlú yẹn a máa gbọ́ àṣírí àbàmì. Torí ẹlòmíì tó wà lókè inú wọn á wálẹ̀ lójijì. A fẹ́ lè máa tọrọ kó jẹ́ pé àwọn ará àdúgbò ẹ̀ gan ni ó tún máa. Ìkà ni wọ́n, táwọn ará àdúgbò bá tọrọ tí wọ́n bá fún ìkà ni wọ́n. So bí bó ṣe rí nìyẹn, Olúwa rán mi wípé ká padà sínú òtítọ́, ká wá òtítọ́ rí. Ìwọ olùṣọ́ àgùntàn, wá òtítọ́ rí. Ìwọ ọmọ ọjọ́, wá òtítọ́ rí. Tá bá ti wà nínú òtítọ́, ìṣòro wa tán. Ohun tó Olúwa rán mi lákòókò yìí. Bàbá ẹ ṣeun. Ẹ̀yin olólùfẹ́ wa, ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu bàbá wa Prophet Tèmítọ́pẹ́ Solomon báyìí, tí wọ́n sọ fún wa yìí pé òtítọ́ ní gbé orílẹ̀-èdè lékè, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ òun ní ẹ̀gàn. Fúdí èyí, wòlíì yìí, ẹ má ti jẹ́ ń lọ síbi tí mo fẹ́ lọ. Bàbá, gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ẹ ti mẹ́nu bà ọ̀rọ̀ pétò ká wà nínú òtítọ́, ká gbé nínú òtítọ́, ká ṣòtítọ́, òun lohun gbogbo le. Ṣùgbọ́n sà, gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, tí èèyàn bá ń ṣe nǹkan ló sì wà nínú òtítọ́, tí nǹkan yẹn ò ṣe déédéé, ẹ̀yin wòlíì bẹ́ẹ̀ ṣe jẹ́ wòlíì, tí èèyàn bá pè yín pétò, bàbá ẹ dákun, ìrìn àjò mi báyìí lórí kọ́ríkọ́ yìí, nǹkan báyìí mò ń dojú kọ, jẹ́ ẹ máa ń dá èèyàn lóhùn nípa àdúrà àti iṣẹ́ tàbí iṣẹ́ wòlíì? Bẹ́ẹ̀ ni, iṣẹ́ wòlíì wà, ìgbésẹ̀ wòlíì wà, ìlànà wòlíì dẹ̀ wà. Àwọn tó dẹ̀ fìdí múlẹ̀ nínú Bíbélì ni. Mo ti sọ́rí fún wa, ìgbà tí omi korò ní Márà, ó ní ohun tí wòlíì nìkan ṣe, ó ní ohun tí wòlíì nìkan mú wá. Jákọ́bù òun àti Lábánì, ìgbà tí ìyẹn fẹ́ tó dàbí pé ìyẹn fẹ́ kó jẹ́ kó lọ lófo, iṣẹ́ ọgbọ́n Ọlọ́run fún láti mú tó fi jẹ́ wípé ó ṣe ohun tó ṣe yẹn tí kò fi lọ lófo. Bẹ́ẹ̀ ni, torí ní ti mọ̀ Lábánì pé arákùnrin á lọ lófo, bó ṣe wá náà lọ. Bó ṣe wá náà ló lọ. So ó ní àwọn ìmọ̀ kan, ó láwọn àṣírí kan tọ́lọ́run máa mọ̀ fún àwa wòlíì. Ìwọ tó bá gba wòlíì gbọ́, pé sọ fún lágbájá kó ṣe báyìí, sọ fún lágbájá kó gbégbèsè báyìí, sọ fún lágbájá kó ṣe àkànṣe nǹkan yìí, á dẹ̀ rí ìfarahàn. Àti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Ọlọ́run lò wá fún, tí Ọlọ́run dẹ̀ ń gba ògo, tí gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. So iṣẹ́ wòlíì wà, ìgbésẹ̀ wòlíì wà tí wàá gbé. O kàn ní káwọ́ gbénú pé mò ń gbàdúrà yóò gbọ́ mi. Kò ń ṣe pé a sọ pé kò ní gbọ́ ẹ̀. Wòlíì lọ́lọ́run lò láti kó ọmọ Ísírẹ́lì jáde kúrò nínú ìgbèkùn Fáráò. Wọn bá má jáde tí ì bá ṣe nípasẹ̀ wòlíì. Wòlíì á nípa ìmọ̀ Ọlọ́run, àwọn àdìtú tọ́lọ́run ti yọ̀ǹda sáyé ẹ̀, á sọ nǹkan kan fún ẹ tá mú ẹ kúrò nínú ìṣẹ́, tá mú ẹ kúrò nínú ìyà. Pé bóyá ẹnìkan ló yọ ẹ lẹ́nu lé ọkọ ni, ìgbésẹ̀ kan ni wàá gbé. Mo ti rí ẹni tó pè mí, ó ní àwọn ìdojúkọ lé ọkọ. Okay, lọ ṣe báyìí, lọ ṣe báyìí, lọ ṣe báyìí. Ìgbà tó máa fi ṣe, Olúwa fi kú dá ẹni tó ń yọ lẹ́nu níbùjókòó ẹ̀, Olúwa fi kú dá dúró. Bẹ́ẹ̀ni, Olúwa fi kú dá dúró. Bóyá àwọn náà dẹ̀ ń gbọ́ mi, tí ẹnìkan yọ ẹ lẹ́nu níbi iṣẹ́, ògbésẹ̀ wòlíì, àwọn tí wàá ṣe tó bá gbàdúrà, àwọn Sáàmù bó ṣe kà, bó ṣe ṣe, bó ṣe rìn, wàá gbọ́. Torí Ọlọ́run àṣírí ẹ̀ ń bẹ pẹ̀lú àwọn èèyàn.
bẹ́ẹ̀ ni Bíbélì àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn èèyàn àwọn tó bẹ̀rù rẹ̀. So ó kó àṣírí lé wòlíì lọ́wọ́, kò dẹ̀ sí nǹkan tó fi kó lé wòlíì lọ́wọ́ ju pé fún ìtúsílẹ̀ àwọn ènìyàn láti gbà wọ́n kúrò nínú ìgbèkùn àti òmìnira àti ìdè tí ayé fi wọn sí, láti mú wọn wọnú òmìnira wọn lọ. Ẹ ṣeun bàbá, àmọ́ ká fi léyìí kó lẹ̀. Bàbá, gẹ́gẹ́ bí wòlíì, ẹ ti sọ̀rọ̀ nípa òtítọ́, ẹ wá sọ àwọn gbólóhùn kan nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ pé iṣẹ́ wòlíì, ṣùgbọ́n irú ẹni tí ó bá lótìtọ́ ṣíṣẹ́ wòlíì lè dáhùn fún un. Ẹ̀rọ pẹ̀lú mi ò so lóòótọ́ sọ́lọ́run, yọkàn sọ pé àwọn wòlíì gbàdúrà fún mi kìnìkan kìnìkan. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé tó o bá pe wòlíì, àwọn ìgbésẹ̀ tí wòlíì yẹn bá ní kó o gbé, wàá dẹ̀ farabalẹ̀. Gbogbo ìgbésẹ̀ náà ló nílò ìfarabalẹ̀. Kò ń ṣe pé díbọ́ndíbọ́n, ẹlòmíì ogun tó ń jà ẹ́ ó ti díkẹmù sí ẹ lára. Kò ń ṣàná ló bẹ̀rẹ̀, kò ń ṣòní ló bẹ̀rẹ̀. Ẹlòmíì ogun àti 30 years náà ti lé foundation. Ìgbà tó di bọ́ngálò tó di ilé alájà 3, alájà 4, bẹ́ẹ̀ ni ló ṣẹ̀ṣẹ̀ pé wòlíì wá ní kó ṣe kan. Ẹlòmíì á máa complain pé kò máa tí ì bọ̀ sí rárá. Ibẹ̀ yẹn ni wo ti gbúdọ̀ wà ní ìgbàgbọ́ láti dúró de ìyanu rẹ̀. Ibẹ̀ yẹn ló gbúdọ̀ ti ní ìgbàgbọ́ láti dúró de ìyanu ẹ̀ pé mo ti gba ẹni tó rán mi gbọ́ o, mo ti gba wòlíì tó rán sí mi, mo ti gbà gbọ́ o, ohun tó ní kí n ṣe mo ti ṣe. Olúwa wá jẹ́rìí ara rẹ̀. Ẹ wo Genesis 21 verse 1, Olúwa sọ fún Sarah, bàbá ẹ̀ ó bímọ, ó bẹ́ẹ̀lì wípé ó ní Olúwa sì ṣe gẹ́gẹ́ bí ó ti wí, Olúwa ṣe gẹ́gẹ́ bí ó ti sọ. So bó ṣe rí nìyẹn, Olúwa yóò sì ṣe gẹ́gẹ́ bí ó ti wí láyé ẹ̀, Olúwa yóò sì ṣe gẹ́gẹ́ bí ó ti sọ pé òun ó ṣe. Ṣùgbọ́n àkókò wípé kó lọ́ra dúró gbégbèsè. For example, bóyá ẹnìkan bá ẹ du ọkọ, ó lè expect pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbégbèsè lẹ́ni yẹn ló ti máa withdraw. Díẹ̀ ni ọ̀fẹ́ á padà sọ́kọ ọkọ ẹ̀, lọ́lọ́run á lé wèrè ẹni tó fẹ́ da ilé ẹrú yẹn, lọ́lọ́run á lé jáde. Bó ṣe jẹ́ nìyẹn. So iṣẹ́ wòlíì náà nílò kó farabalẹ̀, kó gbọ́ ìtọ́ni, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àìgbọràn ni ò jẹ́ kó rí ìyanu. Ọlọ́run dẹ̀ kóra ìra àìgbọràn lọ́pọ̀lọpọ̀. So ló gbúdọ̀ gbọ́rọ̀, farabalẹ̀, wá sí rí ìyanu. Ẹ ṣé, mo dúpẹ́, ẹ ṣé àdúpẹ́ púpọ̀ púpọ̀. Tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu wòlíì Tèmítọ́pẹ́ Solomon fún sáà yìí, tí wọ́n ti ní òtítọ́ ní gbé orílẹ̀-èdè lékè, òtítọ́ ní gbé ìdílé lékè, òtítọ́ ló sì ń gbé gbogbo ọmọ ènìyàn náà lókè bákan náà. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ òun ni ẹ̀gàn. Òtítọ́ ṣe pàtàkì, ó ṣe kókó nínú ayé wa. Bá a bá fẹ́ kọ́ba òkè, ó máa gbọ́ àdúrà wa, ká sì ní lọ síwájú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń rí lójú ìwòran yìí yẹn. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa pe bàbá, kẹ́ ẹ máa fi ọ̀rọ̀ yìí lọ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan èjèèjì pé tó nǹkan báyìí lè ní bá fà á tá a jọ ń jìjàkadì, kí wọ́n fẹ̀mí darí, kí wọ́n sì bá Ọlọ́run sọ̀rọ̀. Ó sì dá mi lójú pé ìṣòro ọ̀hún bó ti wù kẹ́ rí ẹ̀ ní rí wọn mọ́. Títí ìgbà míì tẹ́ tún máa bá wọn pàdé. Ó dàbọ̀.